ẹ̀rù ẹ̀dá má bà mí múra ẹ̀rù má bà mí ìbùnú rẹ̀ ọmọ àdámọ̀ múráyé mùsàbáyé múráyé mùsàbáyé o múráyé mùsàbáyé múráyé mùsàbáyé o múráyé mùsàbáyé ẹ̀rù má bà mí múráyé mùsà ẹ̀rù má bà mí ìbùnú rẹ̀ ọmọ àdámọ̀ múráyé mùsàbáyé. Ọlọ́run bá lórúkọ tó ra oko tó sọ páyé láyé ń jẹ́ ojàre. Má pè nìkan ní bàbá òkè apátákì. Àtọ́ bàbá o, má pè nìkan ní bàbá òkè apátákì. Òkè apátákì. Má pè nìkan ní bàbá òkè apátákì. Orúkọ lọ́wọ́ ọba ní yàrá ìjà láìlú wá ìlú ọba lọ́lá o. Popsi Ayinke, good morning, my darling. Good morning. Ló ṣẹ̀dá ẹ̀ kò sí igbó jàre. Bẹ́ẹ̀ ni o. Nínú ayé lágbé tirẹ̀ oko. Wá ìlú ló ṣẹ̀dá ọ̀wọ́ sáyé o. Nínú ayé lágbé tirẹ̀ àwọ̀. Sórí ní ilé ìṣèjì tí ọlọ́run ọba rẹ̀. Igi pẹ̀lú epo. Yáàrí ló ṣẹ̀dá gbogbo wọn sáyé rẹpẹtẹ. Nínú ayé lágbé tìró mi o. Lágbé tìró mi pẹ̀lú iná. Bẹ́ẹ̀ ni o. Ọmọ ẹ̀dáàmú Ọlọ́run bá gbẹ̀yìn. ṣùgbọ́n kàdígórì kalẹ̀ ló ṣẹ̀dá wá sáyé ní. Bẹ́ẹ̀ ni o, kátígórì ló ṣẹ̀dá wa sáyé kọ́lọ́run kó máa ṣàánú wa. Ọmọ ẹ̀dáàmú lọ́lọ́run dá. Good morning, sir. Ṣẹ́gun Adéṣíyan, pretty good morning. Dádì mi, Pastor Johnson Adékúnlé, ẹ káàbọ̀. Kú mi ọ̀tún lọ́mọ tí o, ẹ káàárọ̀ sà. Ṣàlàáfíà ni ẹ kújọ́ mẹ́ta sà. Happy many years. Àwa ènìyàn inú ẹ̀ ló so. Bẹ́ẹ̀ ni o, èèyàn inú ẹ̀ ló ṣòro. Ìbùnú ẹ̀wọ̀n ló burú ju gbogbo. Ọmọ ènìyàn ló burú, aburú jáì. Nínú ayé láti rí ẹni tó wà tó lù láyé. Bẹ́ẹ̀ ni, Nínú ẹ̀ láti rí mẹ́kùn. ẹ má sọ pé barista ni mo fi wọlé láàárọ̀ yìí o, òwe ni o. Ẹ bá mi fetí sílẹ̀, it's not to be long. It's a situation that is happening right now. Nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nísìnyí ni. Ọlọ́run ọba Elédùmarè kò ní jẹ́ ká ṣìwí, kò ní jẹ́ ká ṣì sọ. Ẹ káàbọ̀ sórí ìkànnì, ẹ káàbọ̀ sórí ètò. Ẹ bá mi pe ọ̀rẹ́ ẹbí paládùúgbò káwá kọ́gbọ́n. Ẹ káàárọ̀ Akínbámi Fúnmilọ́lá. Ẹ káàbọ̀ sórí ètò gbogbo pẹ́pẹ́ ọ̀ṣọ́fà. Òkìkí Phillips, good morning my darling. Olúwafúnmiláyọ̀ Adékọ̀yà, ẹ káàbọ̀ sórí ìkànnì. Kàdárà láwù wákàǹkádìrì àyànmọ́ òní tàṣe kó wá. Bẹ́ẹ̀ ni tóníkálùkù tẹ̀lé wa sáyé ni ayé òní pa kádàrá wa dà. Joshua Fakunle, you are welcome. Why are you not in my page? Why are you on the party side? You are welcome, I sight you. Uncle John Oluwadamilare Ojo, good morning, sir. Bẹ́ẹ̀ni. Mo ti gbé kọ́mẹ̀ntì yín sórí live, so you can be on the watch party. If you comment, it will show.
in the major forum. ẹ jẹ́ ká orí wo àwa dúdú òyìnbó ń fọgbọ́n ran àwọn lọ́wọ́. Bẹ́ẹ̀ ni o, wọ́n fọgbọ́n ran àwọn lọ́wọ́ ni. òtítọ́ ọ̀rọ̀ wọn ti ń ṣe lọ́wọ́. Ṣe lòtítọ́ ọ̀rọ̀ máa ń korò. Ẹ káàbọ̀, ẹ wá kọ́gbọ́n, ẹ wá fèyí kọ́gbọ́n, ẹ jẹ́ ká jọ bára wa sọ òtítọ́ ọ̀rọ̀ ní àárọ̀ yìí. Olóòótọ́ kì í lẹ́ni o, olóòótọ́ kì í lẹ́ni. tí mo bá fi ṣe máa fi ṣètìmú dúdú sani àìlè. Ohunkóhun tí mo bá bí nínú ẹ má bínú, ọmọdé kì í rẹ ẹ̀kọ́ jẹ kó má ra ní páàmù. Akeem Adesan, hey, good morning my darling, God bless you. Mo fẹ́ ká ṣe fèyí kọ́gbọ́n ni mo fẹ́ sọ láàárọ̀ yìí nítorí nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ni lọ́wọ́lọ́wọ́ báyìí. Èèyàn abìdí yànyàn ọmọ ayé. Ẹ jẹ́ ká yé bí ṣe. Ẹ jẹ́ ká máa ràn tábàrẹ́ ní tó bá ràn wá lọ́wọ́ àbí ká bá ṣe nǹkan kan. Ẹ má jẹ́ ká máa yí, ẹ má yẹ kórè sú wa ṣe. Èèyàn ẹ̀rù máa bá bàyàn láti ṣe nǹkan. Àwọn olùfìdán ayé ò ní fi yín nídàn, wọn ò ní fèmí náà nídàn. Bẹ́ẹ̀ ni. Ọlọ́run kó ṣàánú fún gbogbo wa o. ibi tó bá kù díẹ̀ sí ẹja wí encouragement ló kù fún àwa dúdú ìjọba náà ó wà lọ́wọ́ káwa náà ó dòdì tán kábínú mímọ́ wà lọ́wọ́ o. Bẹ́ẹ̀ ni, ibi tí mo fẹ́ dá ọ̀rọ̀ náà dúró sí nìyẹn, ká finú mímọ́ ká fi ranra wa lọ́wọ́. Ẹ jẹ́ kí n fi ọmọ mi kan tó wà lórí ìkànnì yìí láàárọ̀ yìí. Nígbà tí mo wà ní Nàìjíríà, mo sẹ́ndì owó nígbà Christmas yẹn, owó hangi kò sọ̀kalẹ̀, mo dẹ̀ nídìí owó yẹn, mo nídìí ẹ̀ ní kíákíá. Láti Nàìjíríà bẹ́ẹ̀ ni mo ti pè ọmọ mi, ó yá mo nídìí owó, ó dẹ̀ sẹ́ndì owó yẹn sí mi nígbàgbé. Ṣẹ́rí, tá bá ṣe oore fún yàn, ẹ má jẹ́ kí oore máa sú wa ṣe. Ẹ má yẹ ká máa fìdán. Ká máa fi ẹni tó ṣe oore àbí ẹni tó sọ pé nǹkan tá a máa fẹ́ ṣe yìí o, ẹ jọ̀ọ́ ẹ fura sí o. Ẹ má jẹ́ kí nǹkan tẹ́ fẹ́ ṣe yẹn ẹ yí padà díẹ̀. Akáàárọ̀ a kú ojúmọ́ ire, ojúmọ́ ayọ̀ ló mọ́ èmi àti yín lónìí ọjọ́ ìṣẹ́gun Olúwa á dúró á bá wa gbé adẹ́dà lórí ilé ayé èmi àti yín. A ní ṣe oore tó máa kó bá wa. Àwọn olùfìdán wọn ní fi yín nídàn, wọn sì ní fi èmi náà nídàn lábẹ́ bó tilẹ̀ hùn kórí, ní orúkọ ti Bàbá àti ti Ọmọ àti ti Ẹ̀mí Mímọ́. Ìṣẹ̀lẹ̀ kan ló ń ṣẹlẹ̀ ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ bá a sọ̀rọ̀ yìí. Ìṣẹ̀lẹ̀ yìí ó ṣẹ̀ sí pásítọ̀ kan, olùṣọ́ àgùntàn kan. Kọ́lọ́run kó máa ṣàánú. Tí múmìnì bá máa sọ, wọ́n á ní ẹni tí ò bá tí jẹ́ Muslim kò lè dé ọ̀dọ̀ Ọlọ́run. Ọlọ́run sọ pé Muslim nìkan ló lè dé ọ̀dọ̀ òun. Tí Kìrìsìtẹ́nì náà bá máa sọ, wọ́n á ní ọmọlẹ́yìn Jésù nìkan ló lè rí ọ̀run wọ̀. Tí sẹ̀lẹ̀ bá máa sọ, wọ́n á nọ́dọ̀ àwọn lọ́lọ́run ń gbé, ibẹ̀ lọ́lọ́run ti ń sọ̀rọ̀. Bí kérúbù náà bá máa sọ, wọ́n á ní ìfàtì ọ̀dọ̀ tàwọn ni Ọlọ́run ṣe kíni ló ti ń sùn ló ti ń jí. Bí Pentecost náà bá máa sọ, wọ́n ní all things have passed away, all things have become new. Gbogbo Old Testament ẹ dà sí ṣáláńgá, ẹ ṣe kíni ohun tí Jésù Kristi ṣe sọ nìkan ẹ máa gbẹ́kẹ̀lé. Òfúùtù fẹ̀tẹ̀, asán lásán lórí asán, òfo lórí òfo. Àwọn
múmìnì tí wọ́n bá ń kírun, tí wọ́n bá rùkú, tó bá fẹ́ dìde sókè, wọ́n á ní Rabbana walakal hamdu. Rabbana walakal hamdu. Ìyẹn já sí pé Ọlọ́run nìkan ló mẹ́ni tó ń sìn òun. Àbájọ wà ní ṣọ́ọ̀ṣì ká forí sọ ògiri. Nígbà tí àwọn Júù náà bá máa sọ, wọ́n á ní kí ni? Báwọn ṣe ń ṣẹrí mọ́gìrì yẹn nìkan lọ́lọ́run ọba ló fi ń gbọ́ tàwọn. Ọ̀dọ̀ wọn ni Jésù ti jáde. Wọ́n dẹ̀ ṣì ń retí kí ni? Wọ́n ṣì ń retí Mèsáyà. Wọ́n dẹ̀ tó tọ́ dẹ̀ ni. Tòótọ́ ni wọ́n ṣì ń retí Mèsáyà. Mèsáyà ò tíì dé. Ó dìgbà tí rapture bá dé kí Jésù tó ṣẹ̀ wá parí iṣẹ́. A ní oore ọ̀fẹ́ ìmọ̀ jura wa lọ. Good morning to you, my sweetheart. I sight you there. I don't know if you want me to mention your name, but I sight you. Lady PP. Lady PD. God bless you. Ṣé rí ìmọ̀ yìí? A fúnra wa lóore ọ̀fẹ́ láti ní ìmọ̀ jura wa lọ. Àwọn múmìnì wọ́n ti sọ́tọ́ nínú tó bá rùkú. Wọ́n á ní Rabbana walakal hamdu. Ọlọ́run ọba nìkan ló mọ ẹni tó ń sìn òun. Ọlọ́run ọba nìkan ló mọ ẹni tí ọkàn ẹ̀ mọ́ nínú gbogbo àwa tá a ṣe kí ni? Tá a péjọ tá à ń forí balẹ̀ bí ìbàyìí lọ́wọ́lọ́wọ́ yìí. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ó ṣẹlẹ̀ sí olùṣọ́ àgùntàn kan. Olùṣọ́ yẹn lọ sí àyíká láti lọ wo nǹkan tí ó ń ṣẹlẹ̀ ní àyíká. Olúwa dáríjì, gbàdúrà ká tó bẹ̀rẹ̀ ṣùgbọ́n Jésù Olúwa wa, àmín. Bó ṣe dé àyíká tó ń ṣàwọn pé COVID wà ń ta, kò sí èrò tó ń lọ sí ṣọ́ọ̀ṣì. Ó dá àyíká, ó tún nǹkan tó wà láyìíká ṣe. Ó ṣe léyìí, ó fín tùràrí, ó ṣe gbogbo ẹ̀ tóhun tẹ́nu. Arábìnrin kan wọlé. Olùṣọ́ ó tiẹ̀ dá, ẹ jọ̀ọ́ ẹ gbàdúrà fún mi. Kìnìkan ni olùṣọ́ bá gbàdúrà fún. Olùṣọ́ yìí wá jẹ́ kí ni? Ó jẹ́ ẹni tí ó máa ń ríran. Ló bá jíṣẹ́ fún pé ìyá mi, ẹ dẹ̀ wà nínú ẹgbẹ́ kan o. Ìbá dẹ̀ da kẹ́ ẹ kúrò nínú ẹgbẹ́ yẹn o. Ló bá ní irú ẹgbẹ́ wo lẹ sọ pé òun wà yìí? Òun ò mọ̀. Ó náà sọ pé ẹ ṣá wà nínú ẹgbẹ́ kan. Ìbá da kẹ́ ẹ kúrò nínú ẹgbẹ́ yẹn, kẹ́ ẹ fi gbogbo ayé yín kẹ́ ẹ fi fún Ọlọ́run. Allahu Akbar. Ọlọ́run kó ṣàánú wa. Àwọn bàbá mi onímímọ̀ nínú ẹ̀sìn Islam, àwọn àfáà ńlá, wọ́n máa ń dá wákà kan tó bá ń rọ́ wáàsí lọ́wọ́. Wọ́n á ní Ọlọ́run má máa jẹ́ ń ṣìwí, Ọlọ́run má máa jẹ́ ń sísọ, Ọlọ́run má máa jẹ́ ń ṣọ̀rọ̀ sọ níṣojú àwọn ajúnilọ. Kò sẹ́ni tí ó lè ṣìwí, kò má sẹ́ni tí ó lè ṣìsọ, kò sẹ́ni tí ó lè ṣọ̀rọ̀ sọ, àfi kọ́lọ́run kó ṣọ́ gbogbo wa. Kọ́lọ́run máa ṣọ́ gbogbo wa ni, kí ayé má ti bi ọ̀run wa. Nígbà tí bàbá yìí tí wọ́n sọ nǹkan tí wọ́n fẹ́ sọ tán, tí wọ́n fẹ́ máa lọ, ni arábìnrin yìí bá ní ẹ jọ̀ọ́ olùṣọ́, ẹ jọ̀ọ́ ẹ bá mi wá iye kan ń bẹ̀ yẹn. Kò tiẹ̀ sí, ó kọ́kọ́ introduce ara ẹ̀. Ó lọ fìdán bẹ̀ ni o. Ẹ má bínú, mo ti ẹ jẹ́ kí n fa ọ̀rọ̀ yẹn padà sẹ́yìn. Ó lọ fìdán kó tó di pé bàbá yẹn ṣọ́nà fún pé ẹ káàárọ̀ sà, kìnìkan ẹnìkan ló ní pé kóun wá sọ́dọ̀ yín bì báyìí pé ẹ máa gbàdúrà fún un pé talẹ́ ni pé
òun ò tiẹ̀ rántí ẹni náà mọ̀ bọ̀tẹ́ ẹni náà àwọn tó máa ń wá sọ́dọ̀ yín bì báyìí ni ṣẹ́dẹ̀ mọ́ iṣẹ́ wo kúkú ni òjíṣẹ́ Ọlọ́run máa ṣe ju pé kó gbàdúrà lọ ṣùgbọ́n ẹni tó sọ pé kó lọ síbì kan ò rántí orúkọ ẹni yẹn mọ́ òun la ṣe máa ń sọ pé we must have spirit of discernment ká má máa get carried away ká má máa jẹ́ pé kí nítorí pé a fẹ́ ṣiṣẹ́ Olúwa yìí ká jẹ́ kí ó máa gba iyè lọ lọ́wọ́ wa ẹnikẹ́ni tá a bá pàdé ká máa ṣe kí ni ká máa fẹ̀mí tọ̀ ọ́ bó bá ṣe é sọ ká máa fẹ̀mí tọ̀ ọ́. Nígbà tí ibi tí bàbá yẹn tí ò ti mọ̀ pé òun ti ṣi ọ̀rọ̀ sọ nìyẹn Ọlọ́run ní jẹ́ kémi àti yín ká ṣi ọ̀rọ̀ sọ ni pé inú ẹgbẹ́ tẹ wà ẹ kúrò ń bẹ̀ inú ẹgbẹ́ wo lẹ̀ ń sọ òun ò sí nínú ẹgbẹ́ kan ṣé ẹgbẹ́ tí wọ́n ń dáwó ni àbí ẹgbẹ́ ọlọ́jà àbí kinní kan ó ní nǹkan tó ṣàṣọ tóun ṣàgbọ́ ni pé wọ́n sọ pé ẹ wà nínú ẹgbẹ́ kan pé ẹgbẹ́ yẹn ò lè pè yín kẹ́ ẹ kúrò nínú ẹ̀. Nígbà tí arábìnrin yìí tó gba owó yìí bàbá yẹn ní ìwọ̀nba owó tó wà lọ́rùn tóun fẹ́ fi padà sílé lòun kàn ní pé káwọn kàn wá sí àyíká káwọn kàn wá tún àyíká ṣe káwọn dẹ̀ padà sílé owó tóun máa fi padà sílé nìkan ni ó wà ní ọwọ́ àwọn ṣùgbọ́n ẹ jókòó òun ń bọ̀ ló bá lọ sí ọ̀dọ̀ next neighbor àwọn yẹn wọ́n ṣí ṣọ́ọ̀bù síbẹ̀ ló bá lọ bá wọn pé ẹjọ́ ẹ súré yá mi fún mi ní iye báyìí báyìí tí n bá padà tún wá sáyíká máa ṣe kí ni máa dá owó yẹn padà fún yín ló bá ṣe kí ni ló bá gba owó yìí ló bá kó fún arábìnrin yìí ló bá dúpẹ́ ẹ ṣé sà a máa rí yín bá a máa ṣe kinní kan àwọn afọyàyà gbáre ẹni Ọlọ́run ọba o ayé ò ní fi ọyàyà gbá eré mi àti yín dànù àwọn tó jẹ́ pé oògùn yín tó bá ti ọwọ́ yín tọwọ́ wọ́n dẹ̀ nídìí connection tó lè dárúkọ pé obìnrin yẹn wà nínú ẹgbẹ́ yẹn inú ẹ̀ ti kan ó ti rí pé ó ti rí òun tán kò yẹ yín ó ti rí pé ó ti rí òun tán àwọn á fi ọ̀yàyà gbáre ẹni àwọn agbáre ẹni tún lò ó láti fi bà tiwa jẹ́ Ọlọ́run ọba ò ní jẹ́ kán súnmọ́ wa Ọlọ́run á yà wá yà wọ́n àwọn tó máa gba nǹkan lọ́wọ́ wa tó máa lọ lò ó fún bí Ọlọ́run ọba Elédùmarè gbogbo nǹkan tó jẹ́ burúkú tó bá fẹ́ lò ó fún Ọlọ́run á máa dà lé wọn lórí kì í ṣe pé kò lówó lọ́wọ́ tó máa fi wọ mọ́tò yẹn padà ó fi fìdán ni nítorí pé ọwọ́ gbọ́dọ̀ kanwọ́ ó gbọ́dọ̀ gba nǹkan kan lọ́dọ̀ ọ̀gbẹ́ni yẹn ó gbọ́dọ̀ gba nǹkan ó gbọ́dọ̀ mú nǹkan kan láti bẹ̀ lọ sí inú ìjọ tiwọn náà lọ́hùn ká má fa ọ̀rọ̀ gùn nígbà tí egbèrègbè tí egbèrègbè bàbá ó délé ó jẹun ó ṣe kìnìún ó ṣe prayer pẹ̀lú àwọn ọmọ ẹ̀ bàbá yẹn dẹ̀ wá jẹ́ bàbá kan tó jẹ́ pé kò lè ṣe kó má jẹ́ pé bíbélì ẹ̀ ó máa wà ní ẹ̀gbẹ́ pílò ẹ̀ lórí bẹ́ẹ̀dì ẹ̀ ń bẹ̀ nígbà tó di àti sùn bàbá bá fara lélẹ̀ ó ṣe àdúrà alẹ́ ó ṣe kí ni ó fara lélẹ̀ nígbà tó tó nǹkan bí ọwọ́ aago 2 sí aago 3 ṣe ti mọ àwọn aago tí mò ń sọ yẹn between aago 2 sí aago 4 yẹn náà ni idán oríta máa ń lọ àfi gbàás àfi gbòós àfi gbìgbìgbì ní bàbá ló bá ké jáde látẹnu ojúrun pé ẹ gbàhùn èwo ni ti gbárùn èwo ni ti kó èwo ni ti fọ́rí gbogbo àwọn ará ilé bá dìde àtọmọ wọn súré wọnú yàrá bàbá kí ló dé bàbá bá sọ pé òun bàbá ò ṣá bóun bàbá bí bàbá wọ́n ṣe sọ bàbá di bàbá ṣe ní paralysis nìyẹn o ó fẹ́ sọ̀rọ̀ yẹn báyìí wọ́n fún mọ́ lọ́fun wọn ò jẹ́ kó ṣàlàyé ọ̀rọ̀ ló bá di pàgbèrè làwọn ọmọ bá pe gbogbo àwọn other pastors tó wà ládùúgbò wọ́n pè wọ́n ṣe kínní wọ́n ṣe tọ̀hún ìtòbí pé àwọn vigilante gan wọ́n fẹ́ yìnbọn fún àwọn pastor tí wọ́n fẹ́ lọ ṣe kínní tó fẹ́ lọ
gbàdúrà pé a fẹ́ lọ sílé pásítọ̀ tó wà sàlẹ̀ ńbẹ̀ yẹn ni àwọn ọmọ wọn náà súré pé wọn àwọn fìjìláńtì táwọn bá débẹ̀ tó bá jẹ́ pé rọ́lẹ̀ ń pa àwọn máa ju táyà sí yín lọ́rùn ní lálẹ́ torí bẹ́ẹ̀ ṣe máa ń wá lóru ẹ fẹ́ wá fi orúkọ pásítọ̀ ẹ fẹ́ wá fi jalè ó yẹ nìṣó ń bẹ̀ nígbà tán débẹ̀ nọ́bà wọn mọ tí wọ́n tó ń táriwo àdúrà ń ta gé tí gbogbo wọn ń pariwo tó ń jọsẹ̀ mọ́lẹ̀ tó ń pariwo tó ń gbàdúrà tó ń sunkún ọlọ́mọ ẹ̀ka arógun ẹkún lágbèdè méjì òru. nǹkan tí mò ń sọ yìí ti ń lọ síbi ọwọ́ aago 4 ṣe mọ̀ wọ́n ti parí iṣẹ́ wọn between 2 and ó dáa kéèyàn mọ ọlọ́run tó ń sìn ó dẹ̀ dáa kéèyàn dẹ̀ dáa pẹ̀lú àwọn ará àgbò. ló bá tún yá ló bá tún ní kó tún pe ìmáàmù mọ́ṣáláṣí kan dẹ̀ wà ládùúgbò wọn bẹ̀ náà ni àdúrà òkè tán síbì kan ó yá gbogbo aládùúrà tó gbogbo ẹ tẹ́ bá mọ̀ ládùúgbò náà bá bẹ̀rẹ̀ sí ní pé gbogbo àwọn tí ó wà ládùúgbò náà bá pe ìmáàmù wá wọ aṣọ funfun pé torí tó ti lè rí aṣọ funfun ni wọ́n wọ̀ àwọn fìjìláńtẹ́ tó ń bọ̀ lọ́kàn wọn á lè rí wọn wípé àwọn ilé wọ̀nyí kì í pé bóyá wọ́n fẹ́ wá ṣe láabi ṣé Yorùbá mi yé yín ibo lẹ ti ń bọ̀ àfà iná kúmùlà ẹ̀yin ni ìmáàmù ẹ̀yin ni bẹ́ẹ̀ ni ibo lẹ wá ń lọ níwò yìí kí ló dé wọn nílé pásítọ̀ tó wà ní àwọn ọmọ wọn ni wọ́n pè wọ́n ẹ̀yin náà tún lọ sílé pásítọ̀ àṣẹ sí àwọn kan lọ síbẹ̀ tó ń sìn ni ọ̀rọ̀ yìí mà dẹ̀ ti kọjá bẹ́ẹ̀ o náà bá ṣe kí ni ìmáàmù náà ní ìmáàmù àti àwọn ọmọ àfà tọ́kọ dání bọ́wọn náà ṣe ń pe láìláìlàlá bẹ́ẹ̀ ni Jésù náà ní àwọn pásítọ̀ náà ń pe lórúkọ Jésù ṣe rí i pé ìkan náà jọ ni gbogbo wa báyìí àníkọ́ lọ́ọ́ má jarí ìpọ́njú tó máa ju tiwa lọ ọlá títóbi Ọlọ́run ọlá Kùránì azim náà bá gbàdúrà yìí títí wọ́n ṣe sínú omi wọ́n ṣe èyí tí wọ́n máa ṣe wọ́n fún wọn lómi àdúrà yẹn mu wọ́n fi pa wọ́n lára ara bàbá yẹn ṣàbalẹ̀ díẹ̀ ara wọn balẹ̀ náà bá sùn díẹ̀ lọ́ba ní kán wá gbé wọn lọ sí hospital lẹ́nu kán bá ní ẹ má yẹ ká gbé wọn lọ sí hospital nǹkan tí ó ń ṣẹlẹ̀ yìí ẹ jẹ́ ká kọ́kọ́ wo bí ara wọn ṣe máa ṣe tí ilẹ̀ bá máa fi mọ́ náà bá ṣe gbogbo ẹ̀ ara bàbá ara tó ń koná la bí oven búrẹ́dì ara temperature lọlẹ̀ díẹ̀díẹ̀ ẹnu ti wọ́ èyí tá à ń sọ yẹn ẹnu ti wọ́ sẹ́gbẹ́ kan pátápátá ẹnu ti wọ́ ahọ́n náà ti wọ́ sẹ́gbẹ́ kan pẹ̀lú ẹ̀ ọmọ ènìyàn abìdíyàn mo ráyè mo sáfáyé o mo ráyè mo sáfáyé Barry Wonder mo ráyè mo sáfáyé o mo ráyè mo sáfáyé ẹ̀rù ẹ̀dá má bà mí mo ráyè mo sá ẹ̀rù má bà mí o ìbùnú rẹ ọmọ àdámọ̀ mo ráyè mo sáfáyé ta ní sọ pé kò sáyé tó bá fún ẹ ní pankẹ́rẹ́ tó fún ẹ ní ìlàdí kan kò sí nǹkan tó ń jáyé kò sí nǹkan tó ń jẹ́ kinní kan kò sí nǹkan Ọlọ́run ò ní jẹ́ kẹrí ọmọ babaláwo ó ń bú oṣó ó ń bú àjẹ́ yìí náà lọ bá a bú níjọ́ tó bá máa sọ ẹ́ ní kò lórí inú ilé ò ní mọ̀ nítorí wípé ọ̀gbẹ́ni yìí sọ pé kí ọmọbìnrin kó kúrò nínú ẹgbẹ́ tó wà lásán wọ́n dẹ̀ ti dojú sọ pé bó ṣe máa ń jíṣẹ́ fún wọn nìyẹn pé ẹ súnmọ́ Ọlọ́run ẹ kúrò nínú ẹ̀ so wọ́n ti máa ń wá síbẹ̀ so òun yẹn gangan lólórí wọn tó wà ó dá òun máa lọ kojú ẹ̀. bàbá ṣì wà lẹ́nu ọ̀rọ̀ tá à ń sọ yìí ọ̀rọ̀ 73 hours ago ni o kì í ṣe pé bóyá nǹkan tó ti pẹ́ o it's not an history of 100 years ago ọ̀rọ̀ 73 hours ago tèmi gan fúnra mi tí mo wà ń bì tí mo wà involve mo wá sọ fún wọn mo ní tí wọ́n bá fi lè fún bàbá yẹn lábẹ́rẹ́ tí ẹ tán nìyẹn tíyàn bá ní stroke you don't take the person to hospital tó bá ti lè da injection bo stroke ẹni yẹn máa wà bẹ́ẹ̀ for life ni ṣé ń gbọ́ mi tó bá jẹ́ pé stroke òjijì
tí ì ṣe pé bóyá ẹni yẹn ti sick o ti ń sick díẹ̀díẹ̀ o ibi tó ti sick díẹ̀díẹ̀ ló ṣe ẹ wo gbà tí Pakasumu kọ́lọ́run kó bá wa dẹlẹ̀ fún kọ́lọ́run kó bá wa pàṣìṣe rẹ̀ nígbà tí Pakasumu tó sick tó di pé ó wọ̀ lójú ó di pé ó ní ó paralyze kí ni Pakasumu sọ Pakasumu ó ní ẹ jọ̀ọ́ ìyẹn kinní kan Òdùmọ̀ṣù lórúkọ wọn jẹ́ ó ní ọ̀rọ̀ òun ó ní kò kìí ṣe hospital ó ní ọ̀rọ̀ àwọn ó ní àdúrà ni. mo ń sọ mo dẹ̀ ń fi ọwọ́ ẹ̀ sọ̀yà ni ní ìwọ̀nba oore ọ̀fẹ́ tí Ọlọ́run fún èmi kíní kékeré yìí nǹkan téèyàn lè fi wo paralysis I know about it. Bàbá yẹn máa bẹ̀rẹ̀ treatment yẹn wọ́n máa bẹ̀rẹ̀ treatment yẹn ní tó bá máa fi di ọwọ́ ọ̀rọ̀ lẹ́sìn gbogbo kìíní yẹn á dọ́dọ̀ wọn wọ́n máa bẹ̀rẹ̀ sí ṣe kíni wọ́n máa bẹ̀rẹ̀ sí lò bonjour Jonathan bonjour Nathalie comment ça va ma chérie je vais t'expliquer ça plus tard hein? tó bá ní stroke you don't get tó bá ti lè fún ẹ ní injection èèwọ̀ stroke ni pé kán fúnyàn ní injection tó bá ti ẹ̀ sọ pé o sì fún ẹ ní tablet it's okay but tó bá ti lè gba injection báyìí èèwọ̀ ẹ̀ nìyẹn èèwọ̀ stroke ni injection ní abẹ́rẹ́ wọ́n dẹ̀ like abẹ́rẹ́ nílùú bàbá mi yìí báyìí borí fún ẹ lásán wọ́n máa gbá abẹ́rẹ́ dé ni abẹ́rẹ́ ọ̀hún kò tún wá ṣe kékeré ó máa gùn tó apá báyìí ni. ẹni yìí sì wà ọ̀rọ̀ tá à ń sọ̀rọ̀ 73 hours ago ni tí wọ́n pè mí family friend ló pè mí láti kì í ṣe ìlú wa ń bì báyìí láti ìlú bòmíì tó ní màmá òun mọ̀ pé nǹkan báyìí máa ń ṣe ẹjọ́ nǹkan kan ṣe ni báyìí mo ní ṣé wọn ò tí ì gbé dé hospital wọ́n ní wọn ò tí ì gbé dé hospital ẹ ṣúọ̀ wọ́n ní ṣé wọn ò tí ì gba abẹ́rẹ́ wọ́n ní wọn ò tí ì gba abẹ́rẹ́ mo ní mo lè dá sí i mo ní kò ṣòro fọ́lọ́run láti ṣe kọ́ máa gbé wọn lọ sí hospital o ṣùgbọ́n kọ́ máa make sure wípé wọ́n ń bá wọn sọ̀rọ̀ wọ́n kọ́ máa try láti sọ̀rọ̀ kọ́ máa help wọn láti máa jẹ́ pé wọ́n lo ẹnu yẹn from time not too long maybe 1 or 2 minutes kọ́ máa bá wọn fi sọ̀rọ̀ kọ́ máa try láti lo ahọ́n yẹn kí ahọ́n yẹn kó má bàa sọ̀kalẹ̀ pátápátá kí ẹnu yẹn kó má bàa wọ́ lọ tán pátápátá. Nǹkan tó ṣẹlẹ̀ 73 hours ago ní nǹkan tí ó ṣẹlẹ̀ yìí kó tó di pé wọ́n pè mí ní alẹ́ àná gbogbo nǹkan tó dẹ̀ máa lò àti ṣe kíni Ọlọ́run wọn bá gba àkóso. Kò sẹ́ni ẹ má sọ pé kò sí ayé kankan bì kankan ayé wà Ọlọ́run ò ní jẹ́ ká rógun ayé. Nínú Bíbélì gbogbo ó nígbà tí gbogbo ayé wà jújú ṣùgbọ́n àwọn kan wà ń bẹ̀ kó tó di pé Ọlọ́run sọ pé jẹ́ ká dá ènìyàn ní àwòrán ara wa àwọn yẹn ló gbélé ayé lé lọ́wọ́ àwọn ilé ọlọ́wọ́ tí wọ́n fi wọ́n ṣe pàṣọ ṣé wá tún rí àwọn tó kọ́kọ́ wà yẹn àwọn àti Sátánì àti Lucifer àti gbogbo orúkọ tó ní kálukú èṣù tó ní kálukú máa pè é èṣù kọ́ ni Sátánì wọ́n yàtọ̀ síra wọn Sátánì tí Ọlọ́run lé nítorí pé ó ṣe kí ni ó fi igagbága pẹ̀lú Ọlọ́run tó lé wọn wá sílé ayé ó tún fi ọgbọ́n ó fẹ́ fi lọ gba agbára yẹn lọ́wọ́ àwọn àgbàlagbà tó kọ́kọ́ wà àwọn tí wọ́n ti kọ́kọ́ wà Ọlọ́run tó dá èmi àti yín kó tó dá Ádámọ̀ àkọ́kọ́ àwọn èèyàn kan ti kọ́kọ́ wà. òun náà wọ́n yẹn làwọn àgbàlagbà ṣe máa ń sọ pé kọ́lọ́hún kó fọwọ́ mókè káwọn fọwọ́ mú sàlẹ̀ àwọn lọ́lọ́hún gbélé ayé lọ́wọ́. àwa ní ríjà wọn èmi àti yín àní rí ìbínú wọn ẹ̀yọ́nú wọn la máa rí. wọ́n bá sọ pé kò sí àgbà ẹ jẹ́ kó jókòó sílẹ̀ ńbẹ̀ kọ́ tọ̀ sí lórí dánwò láàrin 5 minutes á mọ̀ pé nǹkan tó ń jágbàlagbà wà kékeré làgbà fi jọ ọmọdé lọ kò ṣe mú lórí kọ́ àgbàlagbà máa jẹ́. ẹ má sọ pé
kò sí àgbà kankan bì kankan o. Ẹ má sọ pé kò sí ayé o, ẹ má bá wọn sọ bẹ́ẹ̀. Ẹ má bá wọn sọ bẹ́ẹ̀. Gbogbo àwọn tí wọ́n ń ṣe sàkámàǹjẹ́ pásọ̀ tó máa wá tó máa sọ aṣakalakala aṣukulukuṣukuluku kò ní dá fọ́ṣọ́ kò ní dá fàjẹ́ irọ́ náà ń pa. Wọ́n mọ ibi tó ti ń lọ fún wọn ní díù sí wọn lálálẹ́ nígbà tó bá sọ sọkúsọ tó bá fẹ́ fi deceive yín. Ẹ̀yin náà máa lọ bá wọn sọ pé kò sí nǹkan tó ń jẹ́ oṣó kò sí nǹkan tó ń jẹ́ àjẹ́. Ẹ má jẹ́ kẹ́ni kankan tì í sí free. All I'm saying is know yourself and know your stand in the Lord. That is all. Know your stand in the Lord. Know the stand of your children in the Lord. Know where they are standing every day. Ẹ jẹ́ kí ẹ mọ Ọlọ́run wa tẹ́ ń sìn. Múmi ní a ní ọ̀dọ̀ wọn nìkan lèèyàn ti lè lọ sálùjọ náà. Kírísítẹ̀nì náà ní ẹni tó bá jẹ́ kírísítẹ̀nì nìkan ló ti lè lọ sí àlùjọ náà. Àwọn Júù àwọn yẹn sọ pé àwọn ṣì ń retí Messiah, which they are true. They are saying the truth. Àwọn Pentecostal wọ́n ní all things have passed away, all things have become new. Àwọn yẹn gan-an stupid jù. Kò ṣoṣo kò sáàjẹ́ irọ́ náà ń pa. Nígbà tó bá sọ gbogbo rubbish and nonsense wọn tán tó bá sọ tán lórí kinní wọ́n mọ ibi tó ti ń lọ bá wọn yọkúnlẹ̀ tó ti ń lọ rá bàbà. Don't let anybody fool you. Ayé wà o. Ayé wà. Ayé ò ní yé sí yín lára. Kò ní yé sí mi lára. Kò ní yé sáwọn ọmọ wa lára. Mo wá fi eléyìí gbàdúrà fún gbogbo wa ní àárọ̀ pátápátá wípé àwọn tó máa gba oore lọ́wọ́ wa tó máa lọ fi oore wa tó máa lọ fi dógò láti wá sọ pé ohun tó fi lé mi lọ́wọ́ látọwọ́ ẹ̀dí àmọ́ kọ́kọ́ tó ṣe kíní nǹkan fún ẹ connection gbọ́dọ̀ wà, exchange gbọ́dọ̀ wà. Owó tó gbà lọ́wọ́ bàbá yẹn ló lọ mo gbowó lọ́wọ́ ẹ̀ owó tó mú fún mi ni. Kódà ó lọ yáwó náà wá ni. Ṣùgbọ́n ibi tó ti lọ yá akọ́ bí ò ṣe pé láti ọwọ́ ẹ̀ ni ọwọ́ ti kan ọwọ́. Ayé ò ní lo ohun tó jáde láti ọwọ́ yín sí ọwọ́ wọn fún ibi. Àwọn ẹni ibi wọn ò ní gba ire yín kán fi sọ dìbì fún yín. Ọlọ́run ọba nìkan ló mọ ẹni tiẹ̀ o. Ọlọ́run ọba nìkan ló mọ ẹni tó ń sìn. Rabbana walakal hamdu. Kò síbi tẹ́ ti máa tọ́ ti máa kírun tẹ́ ẹ̀ ní gbọ́. Ọba jẹ́ 1 million ni wọ́n jọ tò tó jẹ́ pé wọ́n jọ ń forí balẹ̀ ni wọ́n ní Rabbana walakal hamdu. Ìwọ Ọlọ́run ìwọ nìkan ló mẹni tó ń sìn ẹ́ láàrin gbogbo àwọn àtàwọn àbí nǹkan tó mí nìyẹn. Rabbana walakal hamdu. Ǹjẹ́ ìwọ ń sin Ọlọ́run? Èmi tí mò ń sọ̀rọ̀ igan ǹjẹ́ mò ń sin Ọlọ́run? Ọlọ́run ọba nìkan ló mẹni tó ń sìn òun. Kìrìsìtẹ́nì ló máa dọ́dọ̀ Ọlọ́run. Mùsùlùmí ló máa dọ́dọ̀ Ọlọ́run. No. Kérúbù anáwọn lọ́lọ́run sọ pé àwọn ló máa dọ́dọ̀ Ọlọ́run. Sẹ̀lẹ̀ á sọ pé àwọn lọkọ̀ kẹyìn tó máa kó èrò lọ sọ́dọ̀ Ọlọ́run. So gbogbo ẹni tí ò bá ti ṣe sẹ̀lẹ̀ Ọlọ́run máa pa wọ́n rẹ́. Gbogbo ẹni tí ò bá ti ń ṣe kérúbù Ọlọ́run máa pa wọ́n rẹ́. Gbogbo ẹni tí ò bá ti ń ṣe Júù Ọlọ́run á pa wọ́n rẹ́ àbí. Gbogbo ẹni tí ò bá ti ń ṣe Muslim gbogbo wọn lọ́lọ́run máa parẹ́. Rabbana walakal hamdu. Ọlọ́run ló mẹni tó ń sìn. Èròǹgbà ọkàn ẹ sí Ọlọ́run nìkan lọ́lọ́run máa fi judge ẹ o. Not ẹ̀sìn tó sìn. Not ẹ̀sìn tó sìn. Not ẹ̀sìn tó sìn. Not iye orí tó sẹ̀ mọ́lẹ̀ ńgbà tó ń kírun. Not iye hallelujah tó pariwo tí náà ń yọ nídìí ẹ̀. Not iye chọ́ọ̀chì tó lọ náà tí ọkọ̀ ẹ̀ ò tún mọ́ sọ́mọlàkejì ẹ̀. Ọkọ̀ ẹ̀ ò mọ́ sọ́mọlàkejì ẹ̀. Ọkọ̀ ẹ̀ ò mọ́ sí pásítọ̀. Ìwọ àti pásítọ̀ ẹjọ́ ń ṣorogún ẹjọ́ ń dira yín sínú. Ẹ̀ẹ́dẹ̀ tún máa sọ pé ọ̀tá àjọ yìí yóò la erùpẹ̀ mọ́ ètò àdúrà yẹn. Wọ́n á sọ nísẹ̀lẹ̀ wọ́n á ní ọ̀tá àjọ mímọ́ yóò la erùpẹ̀. Gbogbo yín ẹ sọ pé ẹ̀ẹ́dẹ̀ bára yín sọ̀rọ̀. Àtolùṣọ́ àtọmọ ọjọ́ wọn kì í jọ sọ̀rọ̀. Wọ́n má tẹ̀ ṣàdúrà ìgbà mẹ́ta ní kẹ́ máa wo èpè nínú chọ́ọ̀chì náà ni. Rabbana walakal hamdu. Ọlọ́run ọba nìkan ló mọ ẹni tí ó ń sin òun. Ọlọ́run ọba nìkan ló mọ ẹni tó ń sin òun. Mo like kìíní yẹn
wọ́n bá ń kírun tó bá ń rùkú báyìí tó bá fẹ́ dé báyìí wọ́n á ní Rabbana walakal hamdu, gbogbo wa la péjọ síbí, gbogbo wa la gùn gbọ́rọ̀ yìí, gbogbo mọ́ṣáláṣí ló kún, àyè ọkùnrin kún, àyè obìnrin kún, àyè àwọn ọmọdé náà kún, ṣùgbọ́n Rabbana walakal hamdu, ọlọ́run ò ìwọ ni tó ń sìn ẹ́ láàrin gbogbo wa tá a wà ń bí, ìwọ ló mẹ́ni tó jẹ́ tiẹ̀. Ẹ jẹ́ ká ṣọ́ra, àní tẹnugbó bí ọwọ́ o, ayé ò ní yé sí wa lára o. Èyí ni ọgbọ́n tí mo mú wá fún wa láàárọ̀ yìí. Kókó inú ọ̀rọ̀ Rabbana walakal hamdu, ọlọ́run ọba nìkan ló mẹ́ni tó ń sin òun. Má sọ pé God bless you, I love you too, thank you. Má sọ pé nítorí pé òun jẹrà sínú chọ́ọ̀chì ìwọ ló máa dé ọ̀dọ̀ ọlọ́run, ìwọ ni àkọ́bí ọlọ́run. Má tọrẹ ẹ jẹ. Má sọ pé torí pé ìwọ ló ń ṣẹrí mọ́lẹ̀ jù nínú mọ́ṣáláṣí ìwọ ló máa dọ́dọ̀ ọlọ́run. Má sọ pé torí pé ìwọ ló jẹ́ akọrin ìwọ ló máa dọ́dọ̀ ọlọ́run. Má sọ pé torí pé ìwọ nìkan ló mọ̀rọ̀ sọ ìwọ ló máa dọ́dọ̀ ọlọ́run. Àlàlàlà ọlọ́run ò rí gbogbo yẹn o. Ohun tó rí ni èròǹgbà ọkàn ẹ sí ọmọlàkejì ẹ àti sí òun tó dá ẹ sílẹ̀ ayé. Ọlọ́run ọba ò kì í ṣẹ̀sìn, àwa là ń ṣẹ̀sìn. Ọlọ́run ọba ò ń ṣẹ̀sìn o, àwa là ń ṣẹ̀sìn. Ọlọ́run ọba ò wá ní jẹ́ kémi àti yín ká ṣẹ̀sìn ẹ̀sìn. Ọlá àti ìjọ ọlọ́run, ọlá Quran Azim, ọlá wákàtí, ọlá ìyá àti bàbá tí gbogbo wa tara wọn wá jáyé, ọlá Jésù Kristi, ọlá gbogbo ẹ̀ pátápátá. Àmín. My advice to you, please, if you know anybody that has paralysis issue, unless if it is an old one tó yẹ pé the person has been taking injection, tó bá rẹ́ni tó bá ní accident tó yẹ pé side kan ó ti paralyze, tí ò bá tẹ́niyàn ò bá tí gba injection, apá ọlọ́run ká. Contact me even if you are in Nigeria, anywhere in the world. If you are in Nigeria, I can't post to Nigeria, but I have the medication in Nigeria. But if you are in Europe, I have it here. I can post it to you anywhere. But tó bá sọ pé èèyàn wà paralyzed, ẹ má gọ́kọ́ lọ gbé lọ sí hospital dem tó máa fún ní injection. Tó bá ti fún ní injection, don't bother to contact me. Rabbana walakal hamdu, ọlọ́run ọba nìkan ló mẹ́ni tó ń sìn. Have a lovely day, have a victorious day. Ọlọ́run ọba Elédùmarè kò ní jẹ́ káyé kó yé sí èmi àti yín lára. Ẹ wo ọ̀nà bàbá yẹn ìgbà tí ara ẹ jẹ́ kí n wá ṣàlàyé. Nígbà tí ara bàbá wa wálẹ̀ tán, tí bàbá wa jí lọ́sàn-án tán jẹun díẹ̀, tí náà ẹnu wọn yẹn sì wà lẹ́gbẹ̀ẹ́ kan, but wọ́n ń try láti ṣàlàyé pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ o. Obìnrin táwọn rí ní church táwọn sọ fún pé kó kúrò nínú ẹgbẹ́ tó wà, pé àwọn rí pẹ̀lú àwọn obìnrin kan, obìnrin yẹn ló kọ́kọ́ tẹ àwọn níkò lórí káwọn tó kù kan tó bẹ̀rẹ̀ sí ní da ìgbájú ìgbámú bo àwọn. Ẹnìkan tó fún àwọn ní ìgbánu nínú wọn lẹ́nu àwọn tó wọ́ sẹ́nu, nínú àlá ló wọ́ sẹ́nu jáde lójú ayé. This is not a story, it's not a fairy tale, it's something that happened 73 hours ago, which they contacted me from Nigeria last night. And the person that contacted me from another country entirely. Màmá mo mọ̀ pé ẹ máa ń ṣe mọ̀ nípa ìwé àti egbò ẹjọ́ nǹkan báyìí ló ṣẹlẹ̀ sí ọ̀nkù mi kan ní Nàìjíríà báyìí. Ṣé wọn ò tí ì gbé dé hospital? Wọ́n ní wọn ò tí ì gbé dé hospital. Ṣé wọn ò tí ì fún wọn lábẹ́rẹ́ ńlé? Wọ́n ní wọn ò tí ì fún wọn lábẹ́rẹ́ ńlé. Mo nápa ọlọ́run ká, mo dẹ̀ pé kí ni, mo dẹ̀ pé dókítà mi tàjọ ń ṣiṣẹ́ Nàìjíríà. I'm not talking of doctor alábẹ́rẹ́, herbal and root doctor tàjọ ń ṣiṣẹ́. Ó dẹ̀ ti bá mi prepare gbogbo nǹkan tí wọ́n máa bẹ̀rẹ̀ sí ní ṣe treatment yẹn, and I will update you as things goes. Ọlọ́run ọba Elédùmarè ọlọ́jọ́ òní kò ní jẹ́ káyéyé sí wa lára o. Gbúbẹ̀mí, good morning my darling. Faith Adeola Rogers, good morning. Temitope John, I appreciate you patience.
God bless you. Olayemi Osolubo. Yemi, long time. How are you? Nathalie Jupiter. Bonjour, ma douce. Fadekemi Akinshetemi Nikan. God bless you. Uncle me, good morning. Akim Adesanya. John Oluwadamilare Ojo. Àwọn ti Abuja connection. Ẹni Emiola Jemide, good morning. God bless you. Share. That is the roundup. Please don't look down on anybody. If you want to give a prophecy, be careful. Be careful. Know the way and manner you are going to give it. Ṣẹ́mọ̀ bí ìgbà tẹ́mi náà tí mo ṣe bẹ̀rẹ̀ sí ní jíṣẹ́ bọ́n bá ṣe gbé wá báyìí ni màá dà sílẹ̀ gbárárárárárá. Wọ́n sọ mí lórúkọ oríṣiríṣi orúkọ ni. Wọ́n pè mí lémèrè, wọ́n pè mí lájẹ́, wọ́n pè mí lóṣó, wọ́n pè mí ní gbogbo ẹ̀. Ṣùgbọ́n as time goes on, you mature, you develop, and you know how you relate prophecy. Please, let us be very, very careful. God bless each and every one of us. Have a wonderful, wonderful and blessed Tuesday. Be victorious in Jesus' name. Òkè apátápìtì àtọ́ bàbá má pè nìkan ní bàbá. Òkè apátápìtì àtọ́ bàbá o má pè nìkan ní bàbá o. òkè apátápìtì. orúkọ lọ́wọ́ ọba ní yàrá ìjà láìlú wá ìlú ọba lọ́lá o. nínú ayé lágbèjì rẹ̀ òkò wá ìlú ló ṣẹ̀dá ẹ̀ òkú sí igbó jàre. Good morning. Shalom. God bless you.